Media. We bring in what you can Waking me down, waking me down, waking me down. We bring in the work closer to your doorstep. Waking me down, waking me down. Àwọn sára la kàwé náà, àwọn ló máa ṣàkíyè. Ìkéde lárugẹ nílẹ̀ ojú àwọn. Àwa gangan ni bàbá. Koiki Media. They never sabi wetin we carry for her. Until they go closer before them to sabi. I said they never know wetin we carry for body. Until they go closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ni wọ́n ló lájú. Ẹyẹ tó lórí kòtò bí àná ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sọ̀wọ́ mọ́ ká lè tóbi ìlú àga. Òdúdú ọ̀tọ̀ bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ pé ilẹ̀ ìlérí àwọn lẹ́gbà ògbó ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Ìyàwó Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbétò lárugẹ. Ètò tó kọjú ọgbọ́n tí wọ́n bá dé. Àṣà ẹgbẹ́ polówó ọjà wà káyé bùbá yín jẹ. Ètò tó kọjú ọgbọ́n tí wọ́n bá dé. À ń gbétò lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó kọjú ọgbọ́n tí wọ́n bá dé. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó kọjú ọgbọ́n. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. Koiki Media ọ̀rọ̀ lágbàdì mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá gàgà. Àrùjádùn rẹ̀, ọmọ Yorùbá alárẹ̀ mi. Ṣéyìn ló má fi dìbò ọ̀bẹ mọ́lẹ̀. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media sáwà ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Àdáńsọ, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ní bàbá. Àwa là ń gbétò lárugẹ jẹ́ ká jọgbọ́n o. Koiki Media, àwọn ní bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, lọ́pọ̀lọpọ̀. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. We bring you one closer to your doorstep. Akẹ́kẹ́ tó fẹ́ òjò kan gègò lára ni. Àpèrè dédé Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ní bàbá o. Ẹ máa bọ̀. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Àti sọ́dalẹ̀, àti sórí kèéta. Àgbọ̀kọ̀, àkópèrè.
media will bring you one closer to your doorstep. Koiki Media is around to give us the test. Is around to give us the test. Ladies and gentlemen, ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó gbójú o. Ladies and gentlemen, ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó gbójú o. Koiki Media is around to give us the test. Ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé. A dẹ̀ kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀sán náà ni ẹ ṣẹ̀ wá, a kí yín pé ẹ káàsán, a kí yín pé ẹ káàárọ̀ according to the time tí olúkálùkù wa wà ní gbogbo ibi tí a bá wà gbogbo àgbáláyé, nítorí pé tí a bá wò lọ tí a bá wò bọ̀ kò síbi tí ọmọ Yorùbá ò sí ní jákèjádò gbogbo àgbáláyé. Ọmọ Yorùbá àpọ̀ gan, àpọ̀ àlùǹkà. Mo fi àkókò yìí mo fi kí ẹ̀yin bàbá mi tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yẹn, àtẹ̀yin ìyá wa, bàbá wa Mr. Adeleke Adékúnlé, mo kí yín, ẹ káalẹ́ o, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share, kẹ́ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n wá darapọ̀ mọ́ wa bí a ti ń continue pẹ̀lú Yorùbá Nation Awareness ní àṣálẹ́ yìí. Mo gbàdúrà bí ẹ ti ń darapọ̀ mọ́ wa, mo gbàládùra bí ẹ ti ń darapọ̀ mọ́ wa ní àṣálẹ́. Ohun tó ń jẹ́ ogun ẹkún lé òpin ọdún kò ní jẹ́ tiyín. Ohun tó ń jẹ́ ogun ẹkún lé òpin ọdún kò ní jẹ́ tiyín o. Ẹ ní ròpò ọmọ wọlé, ẹ ní ròpò ọmọ jáde o. Ara pípé àlàáfíà òun ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin ọmọ ojúlówó ọmọ Yorùbá tẹ̀ ń jà lọ́sàn-án lóru nítorí pé ká lè bọ́ kúrò lóko ẹrú. Mo gbàládùra ara rere ni gbogbo wa fi ṣọdún. A ní fi ẹnì kankan yín, a ní fi yín ṣe àwátì. Nígbà tí a bá máa wọ ọdún ya 2024, ọdún ya 2025, a bá yín láyọ̀, àjọ máa ríra wa ni, àwa là á máa wá, bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà là á sì máa bá. A kí yín, ẹ káàbọ̀ sí orí ètò, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ fà. Mo á tara bẹ́ẹ̀, mo kí bàbá mi Mr. Ọláyẹmí Kóìkí tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìkànnì tí àwa ń bàbá ẹ káalẹ́, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú kó lè dá, ẹ kú àgbáńlẹ̀ ọmọ Yorùbá. A kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Akọni bí ọmọ Yorùbá, akọni ọmọ Yorùbá ni Mr. Ọláyẹmí Kóìkí Media tí wọ́n jẹ́ ní ẹ̀rín wa, tí wọ́n ń ṣe èèyàn tó máa sún àbí èèyàn tá máa rẹ̀. Ẹ ṣé gan ni bàbá wa Mr. Adeleke Adékúnlé, àdúrà wa gbà o. Mo gbàládùra lẹ́ẹ̀kan sí bàbá mi Adeleke, mi ní fi ń ṣe àwátì ní ìwé àmọ́dún, àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ká continue bí a ti kí bàbá wa Ọláyẹmí Kóìkí, ẹ kú iṣẹ́ o. Iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ ní fọmọ ṣe o, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà ṣe. Ẹ ní fi gbogbo Afẹ́nifẹ́re yín ẹ ní fi ṣe o. Nígbà tí iṣu náà bá jiná, nítorí pé iṣu la gbé kaná lọ́wọ́lọ́wọ́ nsìn, nígbà tó bá jiná, mi ò ní fi ẹ̀yin àtayà àtọmọ àti gbogbo olólùfẹ́ yín pátápátá ẹ ní fi ṣe àwátì. Ẹ ṣé gan ni, ẹ kú àdúrótì. Mo wá tara bẹ́ẹ̀, mo kí olórí ogun olóyè Májàsọ́lá Bàmí Ìgbòho Òòṣà, owó Abadámì, mo kí yín bàbá, ẹ kú iṣẹ́, ẹ kú kó lè dá, ẹ kú àdúrótì ọmọ Yorùbá. Bó tiẹ̀ ṣe jẹ́ pé ẹ sọ ènìyàn dànù ní ilé yín, ẹ sọ dúkìá dànù, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ kó sú yín, ẹ jẹ́ kó rẹ̀ yín. Bàbá, a ní fi ń ṣàwátì. Gbogbo nǹkan yín tó ti dá, ẹ ní fojú sunkún kankan nú ẹ̀ mọ́. Ó kàn ṣì ń rí bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni ó ṣì ń rí bẹ́ẹ̀ ni. Bàbá, mo gbàládùra ẹ máa yayọ̀ kẹ́yìn ní lórí ọ̀rọ̀ Yorùbá, ẹ máa yayọ̀ kẹ́yìn ní. Ìgbòho Òòṣà,
ẹ̀yin lẹ máa kó adé lẹ̀ lérí, àní fi ń ṣe àwátì, bẹ́ẹ̀ ni àní fi àwọn ọmọ yín ṣe àwátì, àní fi àwọn aya yín ṣe àwátì. Bàbá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, a jọ wà nínú yàrá, bàbá ní a jọ wà ní ilé wọn, wọ́n ní kò wù mí kí àwọn ọmọ mi, kò wù mí kán lọ fẹ́ òyìnbó, kò wù mí kán lọ fẹ́ ọmọ ìlú mi, wọ́n wù mí kán ọmọ mi tó bá ti tó àsìkò tó fẹ́ márì, wọ́n wá sílẹ̀ Yorùbá, kán wá fẹ́ ọmọ tó bá wù wọ́n fẹ́ ojúlówó ọmọ Yorùbá. Akọni ni bàbá yẹn, akọni, olówó ẹni tó máa ní owó Ìgbòho tádẹ̀ tó máa ṣe bí Ìgbòho ṣe ń ṣe. Mo wá irú ẹni bẹ́ẹ̀ tì ní àwùjọ, wọ́n kéré jọjọ, wọ́n kéré. Bàbá ẹ kúṣẹ́, ẹ máa kó adé lẹ̀ lérí, ó kọ̀ ṣì mọ́mọ́ tó ṣì ń rí belé ni, ẹ máa kó adé lẹ̀ lérí. Mo wá tara bẹ́ẹ̀, mo bọ́ sórí bàbá mi, bàbá tó fi irun funfun, Yorùbá ní irun ìwú, wọ́n ní wọ́n fi ń ṣiṣẹ́ ìlú. Bàbá láti ayé bàbá Awólọ́wọ̀ lẹ ti ń ṣiṣẹ́ ìlú ìbọ̀, lẹ ti ń jà fún Yorùbá títí da èní ẹ̀ẹ́dẹ̀ tí ìjáwọ́. Mo gbà ládùúrà àsìkò tá a nílò yìí, àsìkò tí ẹ̀ ń ṣe bẹ́bẹ́ lẹ́ẹ̀rin wa yìí, àní fi ń ṣe àwátì. Mo wá tara bẹ́ẹ̀, mo kí ìdílé yín, bàbá Professor Banji Akíntóyè, mo kí gbogbo ìdílé Professor Banji Akíntóyè wípé a kú ara fẹ́ra kù, a kú ìdílé ìyá wa, ìyá dáadáa, ìyá tó lọlé. Mo gbà ládùúrà wájú tí ẹ fi ń lẹ̀ kò ní bàjẹ́, ẹ̀yìn tí ẹ fi ń lẹ̀ náà kò ní bàjẹ́ o. Àní àsìkò tí ẹ lọ yìí, nígbà tí ìyá olóyè lọ ńgbà yẹn, ó ní iṣẹ́ tí ìyá lọ deliver lọ́hùn, gẹ́gẹ́ bí àwọn tó bá yé ó ti yé wọn, àtẹ̀rí pé àdúrà wa dẹ̀ gbà sí ìgbà yẹn. Ìyá bẹ́ẹ̀ náà ṣe lọ báyìí, àdúrà ọmọ Yorùbá túbọ̀ máa gbà sí ni, àdúrà wa á máa gbà sí ni. Bàbá Professor Banji Akíntóyè, ẹ kú ìdílé ìyá Yorùbá tó lọlé, tó pé ìkan lára àwọn ìyá Yorùbá ni ìyá ẹ jẹ́. A kí yín, ẹ kú ara fẹ́ra kù, a kí yín o lórí orúkọ Koiki Media. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, abáríkà ọdún, ẹ̀mí wa ṣe púpọ̀. A kí yín, a kú ọdún, a kú ìyèdún, a ṣọ̀pọ̀ ọdún láyé o. Níwòye àmọ́dún, a ní wàrà wa tì, ṣùgbọ́n a ní ìbéèrè lálẹ́ yìí. Ẹ má jẹ́ ká ṣe ní ìwọ̀nba. Lóòótọ́ àní ní pé kẹ́nìbọ̀dì má ṣọdún o, ṣùgbọ́n ẹjá ṣe ní ìwọ̀nba o, ẹjá ṣe ní ìwọ̀nba. Yorùbá nation ni mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ sì dúró lórí ẹsẹ̀ yín, kì í ṣe àwọn tó ti sá lọ, a gbà ládùúrà àwọn tó ti sá lọ náà, Elédùmarè á bá wa yí wọn lọ́kàn padà, wọ́n á padà wálé. Torí pé kò sí nǹkan tó dàbí ilé, kò sí nǹkan tó dàbí ilé. Wọ́n á rọ gbogbo ẹ̀yin tí ẹ sì dúró lórí ẹsẹ̀ yín, ẹ ṣọdún ní ìwọ̀nba o, ẹ ṣọdún ní ìwọ̀nba. Yorùbá ni mo ń fẹ́ kí ó máa mọmúlé ọkàn àyà wa, kó máa jẹ́ ohun àkọ́kọ́ tí a máa rántí. Tá bá nípinnu tẹ́lẹ̀ wípé a fẹ́ fi màálù ṣọdún, ẹ̀yin lẹ ṣiṣẹ́ owó yín,
àní ní kẹ́ má jẹ nǹkan tó bá wù yín, ṣùgbọ́n màá bẹ̀ yín ẹ já límìtì ẹ̀. Ó jẹ́ ewúrẹ́ lẹ lè lò, bó jẹ́ chicken, ẹ já límìtì ẹ̀. Ọ̀rọ̀ Yorùbá ní ọdún tó ń bọ̀ yìí ẹ já mú ní ọ̀kúnkúndùn. Ẹ jẹ́ kó máa mọmú lóòkan àyà wa ju ti àtẹ̀yìnwá lọ. Nítorí pé Yorùbá nation tí a gbé dání ó nílò owó lọ́pọ̀lọpọ̀. Ọ̀fẹ́ kọ́ ni òmìnira, òun fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ yẹn. Ọ̀fẹ́ kọ́ ni òmìnira, òmìnira kò sí ìlú tó fẹ́ gba òmìnira tó máa jẹ́ ọ̀fẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ẹ jẹ́ kó máa jẹ́ number 1 ní gbogbo ohun tí a bá fẹ́ ṣe ní ọdún 2025. A mọ̀ pé ọdún yìí tuntun lọ, ṣùgbọ́n pẹ̀lú ibi tí a push ẹ̀ dé, pẹ̀lú ibi tí a ti pò wọ́n jìgìjìgì dé, tí a ti bá iṣẹ́ ìdé, ẹ jẹ́ kí Yorùbá, Yorùbá nation ẹ jẹ́ kó máa jọba lé ọkàn àyà wa. Ẹ jẹ́ ká yé ṣe afẹ́fẹ́ yẹyẹ, ká yé náwó lérí patí nìkan. Àní kẹ́ má ṣe patí. Dandan náà ni ẹni tí arúgbó ilé ẹ̀ kú, dandan náà ni kó ṣe patí ẹ̀. Ẹni tó ní ọmọ tó fẹ́ ṣe wedding fún, dandan náà ni kó ṣe patí ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní tí ọmọdé kan ò bá tí ì mọ ikú tó pa bàbá mi ìmọ̀wé pa, ẹ má bínú. Bóyá tí ekudà ò bá tí ì tẹ ọwọ́ ọmọdé, bóyá kò ń béèrè ikú tó pa bàbá òun. Ẹ gbà bí mo ṣe sọ, mi ìmọ̀wé ń pa ni, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bí mo ṣe mọ̀ ọ́ sọ ni mo ṣe sọ yẹn. Tó túmọ̀ sí wípé tí a bá dé inú ìlú tiwa, a lè ṣe patí bó ṣe wù wá. Ṣùgbọ́n inú ìlú tí a ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì fa wípé ká máa ṣe afẹ́fẹ́ yẹyẹ. Yorùbá wà nínú ìṣòro ńlá lọ́wọ́lọ́wọ́, ẹ má jẹ́ ká tanra wa. Ẹ jẹ́ ká wo fídíò kan tó jáde lé ọ̀sán yìí ni láti ọ̀dọ̀ wọn Boko Haram. Tí ẹ bá wo fídíò tí à ń sọ yìí, ẹ rí i pé Boko Haram ti ní drone ńsìn, àwọn náà ti ń lo drone, tó túmọ̀ sí wípé wọ́n ti ń lo drone tí wọ́n á fi máa monitor Nigeria Army. Ṣùgbọ́n ọmọ Yorùbá wá dúró, ọmọ Yorùbá wá lajú kalẹ̀, ọmọ Yorùbá ń wò bí ọ̀dẹ̀. Kò ń ṣe gbogbo wa o, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kan dúró, wọ́n ń wò bí ọ̀dẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Èrò tó wà lórí program yìí ó kéré gan, ẹ bá mi share ètò yìí. Mo bẹ̀ yín, mo rọ̀ yín ni, ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí. Ẹ bá wa share. A mọ̀ pé ohun tí a bá ti ń sọ kò ń tà lọ́wọ́ létí àwọn èèyàn. Ìgbà tó jẹ́ pé kò ń ṣe ìsọkúsọ kọ́ là ń sọ níbí báyìí. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ rírì ẹ̀, tí ẹ mọ iyì ẹ̀, tẹ́ mọ àǹfààní tí ó ń ṣe fún wa, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá wa share ètò yìí. Ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí o. Àní wá yín tì, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí o. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, fídíò tí à ń sọ yìí ó yẹ kí n play ẹ̀, ṣùgbọ́n mi ì mọ̀ bóyá fídíò tí wọ́n allow page wa láti play ni, mo ò mọ̀. So ìdí nìyẹn tí mi fi nílé play ẹ̀. Ẹ̀yin tẹ́ bá lọ sórí àwọn page wa ẹ máa rí bẹ́ẹ̀. Ẹ lọ sí orí Facebook wa,
àbí orí X wa ẹ máa rí àwòrán tí mò ń sọ yẹn bẹ́ẹ̀ níbi tí àwọn new terrorists lápáwá tí wọ́n ti ń fly drone àwọn new terrorists ṣùgbọ́n nígbà tí Nigeria government máa parọ́ fún wa ní 3 days ago wọ́n ní láti ń sọ fún wa wípé wọ́n ti lé àwọn lápáwá tó jẹ́ new terrorists tó ń ṣẹ̀ wọlé ní some months ago wọ́n ní wọ́n ti lé wọn padà sí Cameroon tí wọ́n ti wá. tí n bá ní ṣe Cameroon ní news yẹn pé something like mo ṣáà mọ̀ pé wọ́n ṣáà ní wọ́n ti lé wọn padà sí labouring country tí wọ́n ti wá which is lie. Lápáwá tí à ń sọ yìí wọ́n dẹ̀ ń operate every day by day tí Nigeria government dẹ̀ sọ pé àwọn ti lé wọn let's say Nigeria army wọ́n ní wọ́n ti lé wọn ṣùgbọ́n every day by day ni wọ́n ń wá attack tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gúngùn ṣùgbọ́n mo fẹ́ lè sọ wípé orí àwọn Haúsá tí wọ́n gba Fúlàní lálejò mo fẹ́ lè sọ pé orí wọn ò tí ì pé náà ni bí orí àwọn ọmọ Yorùbá kan ò ṣe ti pé. Bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ló gbà wọ́n tira as at now ó yẹ ká lóòótọ́ àti ń gbọ́ àwọn plan kan tí àwọn Haúsá náà ti ń plan nísìn àti ń gbọ́ ṣùgbọ́n orí wọn ò tí ì pé náà sí torí pé àwọn ló gbà wọ́n lálejò sínú Nàìjíríà àwọn náà là á dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa jáde tó bá tó àsìkò torí pé ilẹ̀ Yorùbá ò ní gbà wọ́n. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ a wá rí i pé àwọn ilé ń pààyàn wọ́n attack every day by day now Nigeria government dẹ̀ ń parọ́ wípé àwọn ti lé wọn padà síbi tí wọ́n ti wá. Pàpà ń para ẹ̀ ó lóun ṣe kíni ó lóun pajá. Ṣé pàpà ò ní mọ̀ wípé tó bá tó tí ajá bá ti kú kí ló kàn fún òun ikú náà ni. Mi mọ̀ bóyá Yorùbá mi yí àwọn èèyàn mi dáadáa. Nigeria government tí wọ́n ń tan ọmọ Yorùbá tí wọ́n ń tan àwọn ẹ̀yà tó kù àmọ́ ohun tí wọ́n sì rí by this time. Ọjọ́ kìíní àná à ń sọ wípé torí pé Buhari tó wà ń bẹ̀ ni wọ́n fi ń tàn wá ṣùgbọ́n a wá rí i pé ọmọ tiwa náà tó wà ń bẹ̀ the same ẹ̀tàn iná ló sì ń tàn wá. Bóyá ká wá ní bàbá ò fẹ́ sọ ohun tó nílé àjẹ́dà láti ṣe bóyá ká sọ bẹ́ẹ̀ ni torí a rí i pé ẹ̀rín wọn náà ti ń dàrú. Ẹ̀rín wọn ti ń dàrú náà wọn ò gbọ́ra wọn yé mọ́. Ṣùgbọ́n tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ká wá ní pé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Mo ní bìlí pé ó tún ní àwọn ìgbésẹ̀ kan tó yẹ kí President Bola Ahmed Tinubu kí wọ́n ti máa gbé by this time ká ti máa rí sign. Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn pé ọ̀rọ̀ owó tí state kọ̀ọ̀kan pa pé wọ́n ń ṣiṣẹ́ lọ lórí yẹn a dẹ̀ rí tán dẹ̀ sọ wípé no going back ni pé ìyẹn máa dópin ṣùgbọ́n à ń fẹ́ kí bàbá yìí tó wá ṣe fún wa nínú Yorùbá nation. Nàìjíríà ò work Nàìjíríà ò ṣiṣẹ́ fún ọmọ Yorùbá
ẹ wo mítìn òdì lóríṣiríṣi tí wọ́n lọ ń ṣe àgéèsì yín bàbá látìgbà tí ẹ ti sọ̀rọ̀ yìí. Kó yẹ kó ti mọ̀ sí yín sí wípé fámílì Abdulsalam, fámílì Babangida, fámílì Buhari wọn ò ní èrò rere sí yín. Àtọ̀wọn tó kù bẹ́ẹ̀ lọ tí mi lè dárúkọ tán. Wọn ò ní èrò rere sí ẹni ọmọ Yorùbá. Ṣùgbọ́n wọ́n fẹ́ sọ yín dà materials tọ́wọ́n fẹ́ máa lò. A dẹ̀ rí pé àwọn ọmọ Yorùbá kan náà wọ́n ń tara wọn láti wí pé kí ọmọ Fúlàní lè máa rí wọn lò nítorí owó àti ipò. Tí à ń bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu kán jẹ́ kí gbogbo rádaràda yín kó dópin láti orí wọn lọ. Kó dópin. Kán dẹ̀ bá wa ṣí ẹ Nàìjíríà. Àfẹ́ wọn Nàìjíríà. Orílẹ̀-èdè tọ́lọ́run ò fọwọ́ sí ni. Báwo ni ìbá gbé wa papọ̀? Báwo ló ṣe fẹ́ dán mọ́rán? Kò lè dán mọ́rán. Ọlọ́run ò fọwọ́ sí. Nigeria created by girlfriend ni. Girlfriend ló create Nigeria. Yes. Girlfriend ló lùgàd. Láti sọ pé ó create Nigeria nítorí pé òun ló fún wa lórúkọ. Ipá rẹ̀ ni àwọn ẹni bíyìn tán fi so wá papọ̀. Bó tẹ̀ ṣe jẹ́ pé bàbá wa Stephen wọ́n ti ní ká má bú wọn mọ́, àní bú wọn mọ́. Ṣùgbọ́n ohun tá à ń bẹ ìjọba British ni wípé gẹ́gẹ́ bí ìwé tí ó wà níwájú wọn kán pín wa, òun làwa ń fẹ́. Ká wá sí orí gómìnà Ṣèyí Mákindé àti gómìnà Ogun State Dàpọ̀ Abíọ́dún tí Sharia law ti ń bọ̀ ní ọ̀dọ̀ tiwọn tí àwọn dẹ̀ rẹ́dì láti tẹ́wọ́ gbà. Ẹ kú iṣẹ́ o. Torí ohun tí a ṣì ń rí báyìí a rí i pé àwọn ará ibi báyìí wọ́n ṣe tán láti tẹ́wọ́ gbà according to ohun tí a ṣì ń rí. Torí tó bá jẹ́ pé wọn ò ṣetán àti tẹ́wọ́ gbà ni kò tiẹ̀ yẹ kó fi néèmù orúkọ state wọn rárá. Ṣùgbọ́n ìtàn á sọ nípa tiyín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ìtàn á sọ nípa ohun tí ẹ ṣe nínú ìlú yìí. Ọjọ́ kìíní àná Àfọ̀njá ipa tó kó ó sì wà lẹ́ẹ̀dín nílé ni tí kò sí àrọmọdọ́mọ ni wọ́n á máa sọ wípé Àfọ̀njá ṣe báyìí, Àfọ̀njá ṣe báyìí. Kí ló wá kẹ́yìn òun náà? Kí ló kẹ́yìn ẹ̀? Ohun tó dẹ̀ ti ṣe kalẹ̀ kò ní parun mọ́. Ohun tí àwa ọmọ Yorùbá ta bá ń ṣe ẹjá máa ro ọ̀la. Ẹjá máa ro ọ̀la. Ọ̀la lójú o, ọ̀la lójú.
ọ̀la lójú o nítorí pé ọ̀la tá à ń sọ yìí ọ̀la ò kì í tán o èní lè tán ṣùgbọ́n ẹ ní never gbọ́ wípé ọ̀la tán no ọ̀la ò ní tán ọ̀la gùn gan ohun tí a bá dẹ̀ gbélé ayé ṣe wọ́n á sọ ń pa tiwa o wọ́n á kẹjẹ́ ká mọ̀ wọ́n á sọ ń pa tèmi wọ́n á sọ ń pa tiẹ̀ kí ni ohun tí o ṣe nígbà tó kan tọ́ọ̀nù títì ẹ kí ni ipa tí o kó wọ́n á sọ ẹ jẹ́ ká gbọ́ fídíò tí àwọn ará ibi bá ń ṣe ń pa bàbá Buhari bàbá Tinubu. Have their police. Then okay, what of the other side? Then that is the difference. That is mean you want to share this country to Lagos state only to be the headquarters. Okay, if that this president since he come, he renovated president house in Dodombara. He renovated by president Dodombara in Lagos. Why the other president doesn't renovate the house? And anywhere he's traveling, he doesn't hand over to vice president. Vice president remain as a vice president. He doesn't hand over to him. He only carry his son. Anywhere he's going, he's carrying his son. I saw him in front. Lóòótọ́ àwa òun ṣe olóṣèlú gba níbi àti sọ òótọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ nǹkan tí àwọn pípò ń san bíbá ẹ̀ ó níbi tó ti sọ̀rọ̀ tó mọ́pọlọ wá náà o ṣùgbọ́n ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ àgọ́ ni nítorí pé ìgbà tí Buhari ń travel kiri ọjọ́ mélòó la rí kó mú vice president ẹ̀ Yẹmí Ọ̀ṣínbàjò tó mú dání lọ travel rí ọ̀ ilé ń sìn ó wá ń sọ wípé torí pé Tinubu ń travel kiri wípé kò mú vice president dání ṣe ti rí i pé àwọn ará ibà wọ́n ní bad plan wọ́n expect pé kí vice president ẹ̀ Alhaji Shettima kó máa tẹ̀lé Tinubu kiri gbogbo ibi tó bá ti ń travel lọ mo ò tí ì gbọ́ rí ibi tí president àti vice president tó ti fi country kalẹ̀ tó máa travel lọ the same country kan náà mo ò tí ì gbọ́ rí àwọn eléyìí tí wọ́n ní bó ṣe yẹ kó ṣe máa ṣe nìyẹn ohun tá a fi ń pariwo fún bàbá Bọ́lá Ahmed Tinubu nìyẹn yìí pé àwọn ará ibi wọ́n ní bad plan fún so tán bá dé ọ̀hún kí àyè lè gbà wọ́n láti lè ṣiṣẹ́ ibi wọn àbí ṣèbí kan tán mìíràn ẹ jẹ́ ká continue láti máa gbọ́ ọ̀rọ̀ bàbá yìí lọ bàbá wèrè yìí. Shaking Bangkok. I saw him in Qatar. I saw him in Guinea, Equatorial Guinea. Is the son, is he president? Do we vote him? Is he a minister? Where is our foreign minister? He put all of them in the bench. This person is not ready for Nigeria. It's only a family game and they will not take it on that. We don't have me. I only respect. I don't fear anybody. I don't fear arrest. I don't fear to death. That is one. Then secondly, nobody, president cannot bring France soldiers to northern Nigeria. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ó lóun ò bẹ̀rù anybody póun bẹ̀rù arrest póun ní kọ́ máa wá arrest òun ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ Yorùbá ló sọ ohun tó sọ ń sìn ẹ ti fi DSS máa wá kiri ordinary person kan tí ò sí lórí oyè òun ni a rí tí ọmọ Yorùbá kan sọ̀rọ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí the next thing wọ́n lọ gbé ẹ ti rí i pé ọmọ Yorùbá ló ń ṣe ọmọ Yorùbá bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ọmọ Haúsá tó bá ti ń sọ̀rọ̀ àbí ọmọ Fúlàní tó bá ti ń sọ̀rọ̀ ilé tó jẹ́ agbẹnusọ terrorist nírọ̀ wọn yẹn gbé ẹ kúṣẹ́ o. I had to come to Kaduna and Sokoto. It's a lie. They will never come there. Me, I'm retired. I can go back to uniform and check those people out. They will never. Niger, send them up. Mali, all the France colonies, send them out. Why are we working with France? Ẹgbọ́n nǹkan tó sọ mí báyìí. Ohun tó mì bẹ́ẹ̀ ni pé wọn ò lè pé Tinubu ò lè sẹ́ndì àwọn terrorists Boko Haram gbogbo wọn kò lè sẹ́ndì wọn padà sí Mali, Niger tí wọ́n ti wá
ṣùgbọ́n nígbà tí Buhari wà lórí oyè tí wọ́n fi ọwọ́ ẹ̀rẹ̀ tó fi mú terrorist àárí wèrè wọn kan jáde síta kan sọ wípé ẹni ò lè lé wọn síta o ẹ̀já tẹ̀síwájú. What is the achievement with France? The colonists were the colonizers, but they want out and they are not with them. Then why is the president eager for France? If you carry them, we will drop them in Lagos. But in another soil, anywhere from Kwara down, we will resist and they will not take it. And nobody. Irọ́ ló pa ẹ̀yin kọ́ lẹ́ni Kwara bí ẹ fẹ́ bí ẹ kọ̀ a máa gba Kwara wa padà nígbà tó bá tó àsìkò a máa gba Kwara wa a máa gbà padà nígbà tí àsìkò bá tó ẹ̀já tẹ̀síwájú. We have a combatant, trained military officer. The chief of defense is an infantry. Chief of defense is this. We have a strike air force. We have navy who can fight for us. Why do we go and bring higher soldiers? Say they will fight for us in the north. We don't need them, Mr. President. Nobody will come to our soil or slow minerals. From that minerals, that's what they did in Renault in Niger 64. They don't have the this thing. It is yesterday they take control of the Renault in Arlik, in Agada. So we will not take that thing, Mr. President. Those foreigners you discuss with them MOU fine, the MOU will remain in Lagos. It's not for Kaduna, it's not for Kano, it's not for Zamfara. In the northern soil as well from Kwara, we will not take that MOU. You cannot go and do MOU without carrying the governor alone. Do you have a reason? Ṣé ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ ṣùgbọ́n di ó lè ti nǹkan tí èmi ń rí lára àwọn ọ̀rọ̀ tí ó sọ ni wípé MOU tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ sign pẹ̀lú France kí ni bàbá yẹn ń wá kiri lẹ́yìn ìgbà tí ìjọba France tí wọ́n ti ṣe àwọn èèyàn ní jàǹbá kí ni bàbá yẹn ń wá kiri kí ni wọ́n ń wá kiri nítorí pé ìdí nìyẹn tí àwa fi ń wò wípé a rò bíi pé bàbá yẹn ní ìran rere fún ìran Yorùbá nítorí pé láì lọ sí ọ̀dọ̀ France rárá ohun tí a máa fi ṣe ìlú wa bó ṣe wà l'Ékòó ló wà ní Oǹdó ló wà l'Ékìtì ló wà l'Ọ́ṣun ló wà ní Ọ̀yọ́ ló wà ní Kwara ló wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ohun tí a máa fi ṣe ìlú wa ohun jíjẹ ni ohun owó pípa wọlé ni gbogbo ẹ̀ ló wà kí ni bàbá yẹn wá ń wá kiri so èmi ò tí ì rí àrídájú kan pé bàbá yẹn ní plan tó dáa fún ìran ọmọ Yorùbá ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ pé ó ní náà ni o màá gbà á ládùúrà kọ́lọ́run bàbá mi lọ́ra ẹ̀mí ẹ̀ kó ní àlàáfíà láti lè ṣe é láti lè pín. Mun tura mutane sun je ba Najeriya suna da iko ba su tura iko a je a yi bincike dajin baga wannan iyaka wannan waje wata 4 na yi babu da ban sani ba mutane sun yi bincike sun tabbatar da Faransa suna cikin wani wuri da wani tsibiri da aka ce ma kurna yan Niger akwai waɗanda sun kai 2008 mun yi zama tare can wurin sun sani akwai wani da aka ce ma kurna akwai wani wuri da aka ce ma kangarwa akwai wani wuri da aka ce ma dogon cuku akwai wata tsibiri da su turawan da sun ka bata suna Canada sun ka ce mata sun kai ɗaukakken jihohi wannan na kewaye da baga ka san Mungunu in ka tashi da Mungunu daga Maiduguri hanya ce zuwa ka je Mungunu daga Mungunu sai ka je har can baga wannan so bagan nan duk kewaye in ka wuce sai ka je iyaka Chad duk wajen nan sun ɗauki 'yan ƙasa su 'yan Faransa kuma sane da shugabannin Najeriya sun sa su cikin wannan hali babban kamfani sun kai wannan wuri sai sun ka bashi suna Canada. Suna nan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ará ibi bá ń tọ́ ń sọ yìí níbi ọ̀rọ̀ France náà lọ́ sì ń sọ àgbà Hausa ṣùgbọ́n president Niger ní tí ẹgbọ́ tí ó ń sọ̀rọ̀ ń sìn àmọ́ kan tí bàbá
Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń wá kiri o. Àti mọ̀. À ń bọ̀ wá. Ẹ má bínú sí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. À ń gbìyànjú láti gbé fídíò kan síta. Ó dáa, ẹ jẹ́ ká padà sórí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn àti eléyìí tó ṣẹlẹ̀ l'Ábùjá àti ti Anambra. Ṣe rí ìdí tí mo fi ń sọ ńgbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí wípé ẹ má jẹ́ ká fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá, ẹ má jẹ́ ká fi jẹun ní àsìkò ọdún yìí. Ẹ já fi Yorùbá ká fi ṣe àkọ́kọ́. Ìdí náà rèé. Ọmọ Yorùbá tó ti kú sínú ara, kí n má tiẹ̀ sọ ti ẹ̀yà míì, ṣùgbọ́n ìdí tí màá fi fẹnu kan ti ẹ̀yà míì ni pé ẹ wo ohun tó ṣẹlẹ̀ l'Ábùjá, ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ ní Anambra. Ẹ rí i pé a kò gbà pé ti Ìbàdàn tiẹ̀ a mọ̀ pé ọmọ kéékèèké ni wọ́n, ṣùgbọ́n ẹ wo ti stéètì méjì tó kù yẹn, ẹ rí i wípé wọ́n kàn fọwọ́ tì wọ́n lásán ni, àwọn èèyàn dẹ̀ ń ṣubú, wọ́n dẹ̀ ń kú. Ẹ ti rí i pé ìjọba Nàìjíríà ti pa àwọn ọmọ Nàìjíríà sínú ara. Ṣé ká má tanra wa? Ọmọ Nàìjíríà tó ti kú sínú ara wọn ò lóǹkà. Wọn ò lóǹkà, ẹlòmíì kàn ń lọ ń gbòòrò ni. Ọlọ́run ní jẹ́ kán ṣe ènìyàn sí wa lọ́wọ́. Ọmọ Yorùbá wọ́n ti kú sínú ara láláì ní mọ̀ bí mo ṣe lè pùtẹ̀ àìmọye èèyàn nínú orílẹ̀-èdè yìí tó yẹ pé wọ́n ti kú sínú ara. Kẹ má kọ̀ fẹ̀gbẹ́ kàn wọ́n ni o, ilẹ̀ ni o, ó di ọ̀run àrèmábọ̀. A wá di wípé kí olúwa ẹ̀ wá lọ máa ṣe ẹ̀wọ̀n tí ò fọkàn sí lọ́jọ́ ayé ẹ̀. Òun ni màá ṣe bẹ ọmọ Yorùbá, tí màá padà máa bẹ àwa ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun lé àsìkò ọdún yìí o. Ẹ já fi Yorùbá ká fi ṣe àkọ́kọ́ lé ọdún yìí 2025. Ọ̀nà nìyẹn tí a fi lè lọ. Àìṣe bẹ́ẹ̀ à ń tanra wa ni o. Kẹ jẹ́ kí gbogbo wa ká unite. Tẹ bá ní ẹ fẹ́ dúró da ọdún tí àwọn pásọ̀ àwọn imam tí wọ́n ń sọ fún yín wípé Nàìjíríà tó máa dà, ẹ̀ ń tanra yín ni o. Ẹ̀ ń tanra yín ni o. Tẹ bá ní ọjọ́ tí Nàìjíríà tó máa dà lẹ fẹ́ dúró dà, àwọn èèyàn á kú tán o. Àwọn èèyàn á kú tán, òkú á pọ̀. Láì tiẹ̀ tí ì sí ogun Boko Haram àbí ogun Fúlàní kinní kan, òkú á pọ̀ before that time. The best thing ni wípé ọdún ya 2025 sorry ẹnu mi àgò, ohun tó bá máa ná wa, ohun tó bá máa gbà wá, ẹ jẹ́ kí á fún o. Òmìnira ò ń ṣọ̀fẹ́ o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ foríkorí. New terrorists lápáwá lẹ ti rí tí wọ́n ti ń lo drone. Ó ń bọ̀.
ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá a máa ń ké tọ̀tàn. Ẹ foríkorí, ẹ ṣèpàdé, ẹ lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ bá bàbá sọ̀rọ̀. Nítorí pé ńgbà kan rí a tiẹ̀ rí àwọn kan lẹ́ẹ̀rín wa tí wọ́n sọ wípé tí tọ́wọn bá lọ sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu tó bá dórí oyè á pín Nàìjíríà. Ó ti ní àjẹ́ndà yẹn tẹ́lẹ̀, àjẹ́ndà yẹn wà nínú kinní ẹ̀ tẹ́lẹ̀, kinní kan ìgbà ṣe àwòṣe. Ṣùgbọ́n mo gbà á ládùúrà yìí pé Ọlọ́run á jẹ́ kí bàbá yẹn Elédùmarè á bá wa kó sí nínú, á jẹ́ kó ṣe é o. Ṣùgbọ́n àti rí àpẹẹrẹ wípé bàbá fẹ́ ṣe é o. Ṣùgbọ́n mò ń gbà á ládùúrà nítorí pé yóò dùn inú tèmi ni tí bàbá yẹn bá ṣe é. Wọ́n ní ìrọ̀rùn ẹyẹ, mi ì mọ̀ bó ṣe ń pòwe, mo ti ń sọ, wọ́n ní òun náà ní ìrọ̀rùn ikú. Bóyá bó ṣe ń pa òwe yẹn nìyẹn, mo kúkú mọ̀. Ẹ já tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti kàn sí fún ìròyìn tàbí any information kan tẹ́ bá fẹ́ mọ̀ nípa Yorùbá Nation tàbí ìròyìn tó bá wù kẹ́ fẹ́ kà, ẹ bá wa máa kàn sí gbogbo àwọn channels wa www.koikimedia.com àbí kẹ́ lọ sórí X wa, ẹ lọ sórí YouTube, ẹ máa bá wa náà bẹ̀. Ẹ dórí Telegram, àwa ń bẹ̀. Ẹ dé orí Instagram wa, ẹ máa bá wa ń bẹ̀. Ẹ máa bá wa máa kàn síbẹ̀, kẹ́ bá wa máa subscribe sí gbogbo àwọn channels wa, kẹ́ dẹ̀ máa tan notification yín kalẹ̀ láti pé kẹ́ lè máa mọ ìgbà tí a bá ń post news àti ìgbà tí a bá ń wà ní orí live program. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ọdún náà ń lọ sópin báyìí, ayé yín ò ní lọ sópin, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń jà takuntakun tí ẹ dó lórí ẹsẹ̀ yín, mo gbà ládùúrà sẹ́, mo ní ẹ ní sòkú ọmọ lọ́dún tuntun. Ẹ ní fi ọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí. Àtẹ̀yìn ìyá tí ẹ ti rìtáyà tẹ́tẹ́ ẹ̀ ń wá mísì pé tàbá tẹ̀ gba ìlú yìí, at least àwa náà à lè wálé, à lè wá máa rest, àti rìtáyà nílùú òyìnbó, a fẹ́ wálé. Ẹ̀yin ìyá ẹ̀ mo gbà ládùúrà o, ẹ ní mọ bójì ọmọ, agbára àṣẹ Èdùà, ẹ ní mọ bójì ọmọ. Bí ẹ ti ń tẹ̀, tí ẹ ń tẹ Koiki Media, tí ẹ dẹ̀ tún fi owó tẹ tó fi ń sùn, tí ẹ ti ń mú owó ọ̀pọ̀lọ́lọ́ àwọn ọ̀rọ̀ síbẹ̀, bí ẹni wọ́pọ̀ nínú ọ̀tán kí n pàdé. Ẹ ṣé gan ni, ẹ kú àdúró tiwa. Ká tẹ̀síwájú nínú ètò ti alẹ́ yìí. Ọmọ Yorùbá, a bẹ̀ yín, a rọ̀ yín, ọdún yá 2025 tí mo wá kó máa ró ko lọ́kàn àyà wa, òun ni Yorùbá Nation. Àwọn tó ń ṣe ètò ní Koiki Media yẹn, wọn mọ̀ kan tó ń sọ, wọn mọ̀. Ẹ má jẹ́ ká tan ara wa nìyẹn. Ohun ẹyọ kan tèmi lè máa sọ ni pé ẹ jẹ́ ká sowọ́ papọ̀, ká máa scatter ara wa káàkiri. Ẹlòmíì parọ́ kiri, wọ́n ti gba Yorùbá Nation wọ́n tàgbà tí wọ́n ti lò wọ́n tán. Wọ́n wá jókòó, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní parọ́ kiri, àwọn ti gba orílẹ̀-èdè, àwọn ti ṣe kinní kan. Yorùbá Nation a ṣì ń gbàdúrà fún ni. Ibi tí wọ́n sì bá iṣẹ́ Yorùbá délé ní as at today, Professor Banji Akíntóyè, bàbá tọ́lọ́run bá máa bá mi lọ́ra ẹ̀mí wọn ni, àwọn ló sì gbé débẹ̀. Kò sẹ́ni tí ó mọ̀ pé ìnira wa. Gbogbo yín tí ẹ sá lọ ní bàbá Tinubu, ó lè pẹ̀yà.
àtẹ̀yìn àgbààgbà pé a máa pe ẹ̀yin àgbààgbà yẹn pé tó bá ṣẹlẹ̀ tán Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ o ṣùgbọ́n òjò tí oṣù tó ń rọ̀ Ọlọ́run ọba ló mọyì ẹni tí ó máa pa o. Òun ni ọ̀rọ̀ Nàìjíríà, òun ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ẹ̀yin mẹ̀kúnnù náà a rí i pé ohun tí ìjọba Nàìjíríà ń ṣe ni pé láti gbé kán lè sọ gbogbo àwọn ọmọ yín da agbábára, olíbára, jàgùdà, olè. Mò ń ka níùsì kan lóòrè ní mo rí i pé Anthony General ṣé báwo ni mo tẹ̀ ní níùsì yẹn wà ṣé Anthony General Delta State wọ́n probe ẹ̀ fún 1.3 trillion wọ́n á rò pé owó kí lélẹ̀ bọ̀ òru èní ni mo rí news yẹn from there mo rí i pé oorun gbé mi lọ mi ka news yẹn tán kó oorun tó gbé mi lọ by the time tí màá fi jí wọ́n á search fún news yẹn padà pé kí tiẹ̀ lè further mọ̀ kí lè mọ owó kí ni wọ́n ń probe ẹ̀ ní fún yín because mo mọ irú owó tó yẹ kó lè jẹ́ nígbà tí wọ́n bá sọ pé wọ́n ń wá 1.3 trillion sí ọwọ́ Anthony General state kan èló ni wọ́n á wá sí ọwọ́ gómìnà state tí à ń sọ yìí ṣáà pé Delta State ló ti ṣẹlẹ̀ mi ì mọ̀ bóyá news tí mo ṣì lè rí ni. ṣùgbọ́n ọmọ yín tó lọ jí ẹdìyẹ nígbà tí ebi ti fẹ́ pa titi ẹ̀ jẹ́ kí ni wọ́n sọ wọ́n ní kán lọ yẹgi fún wọ́n ní kán ṣe kí ni wọ́n ní kí wọ́n lọ yẹ igi fún. Ohun tí ìjọba Nàìjíríà ń sọ nìyẹn ṣùgbọ́n òòrà wọn tí wọ́n jí trillions of naira tí wọ́n jí billions of naira tí ẹnìkan tí ẹ̀ jókòó síbì kan tó ní òun fi 80 billion naira fi sanwó school ọmọ òun. àrí ìdájọ́ òdodo kankan ó jáde láti bẹ̀ ọ́ àìmọye bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ tiyín ló ṣe àṣìṣe kan bóyá ata lásán ló lọ jí wọn á ní kó lọ ṣe kí ni wọn á ní kán lọ yẹgi fún. wọn á ní kán lọ ṣe kí ni wọn á ní kí wọ́n lọ yẹgi fún. mo sì bẹ̀ yín brọ́dà mi ẹ̀yin sisters mi tí ẹ sì ń sọ wípé kí Labour Party àti PDP kí wọ́n má jí papọ̀ ní ọdún 2027 òun ni ẹ fi lè gbà lọ́wọ́ Tinubu òun ni orílẹ̀-èdè fi lè dá òun ni kinní kan fi lè ṣe kinní kan ẹ̀ ń tanra yín. torí mo rí àwọn brọ́dà mi kan ládùúgbò pé nǹkan orin tó tún ń kọ kiri nìyẹn ń sìn tí èmi dẹ̀ ń bá wọn fà á ẹ̀ ń tanra yín kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. mò ń sọ mo tún ń tún sọ ìbá wù yín kẹ́ lọ gbé bàbá Adébóyè kẹ́ wá gbé Kúmúyì. má bínú sí wa nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan. kẹ́ lọ gbé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ kẹ́ lọ gbé bàbá Adébóyè kẹ́ wá gbé bàbá Kúmúyì kẹ́ gbé Oyèdépò kẹ́ fi ṣe senate president kẹ́ wá tó gbogbo àwọn pásítọ̀ tó kù yẹn kẹ́ fi wọ́n ṣe mínísítà sẹ́nétọ̀ gbogbo ẹ̀ bá lọ ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ẹ̀ ti jẹ́ inú Nàìjíríà náà ni kò ṣeé ṣe kò lè dá
má jẹ́ kéèyàn kan tàn yín mọ́ kò lè dá kò sí ènìyàn tó lè ṣe ìlú Nàìjíríà yìí wọn tí bí ẹnìún tó máa dá kò work tó pé kì í ṣe ìlú kan ìlú tí ò ti sófin tó jẹ́ pé mẹ̀kúnnù nìkan ni òfin mú ìwọ tó bá ti wọ àlépò ìjọba òfin ò mú ẹ òfin ò mú ẹ mo sọ fún àwọn pàdé mi kan nígbà kan tó ń pariwo Emefiele kinní kan ẹgbẹ́nu yín dákẹ́ ni mo máa ń sọ fún wọn Emefiele yín wò lẹ́ ń pariwo Emefiele ìyà wípé ó ṣiṣẹ́ àgéèsì ẹni tó wà lórí oyè ń sìn ìyà ẹ̀ ló ń jẹ at the end of the day náà wọ́n á dẹ̀ padà negotiate kò sí nǹkan kan tá a padà ṣẹlẹ̀ last kò sí nǹkan tá a padà ṣẹlẹ̀ ká kọ́ọ̀sì kan ní gbogbo wọn wà wọ́n ń play wa ní. ọ̀rọ̀ Nàìjíríà dàbí ọ̀rọ̀ Lálùdé àti Abidjan ni wọ́n ń deceive wa ní. ìdàgbà orílẹ̀-èdè tiwa ibi tí òfin ti máa wà ibi tí a ti máa fi omi ayé wọn lọ pa ẹ́ dànù wọ́n tó bá ti jí owó ìlú nítorí pé òṣèlú wọ́n fi ń ṣàfù wọ́n fi ń sin ará ìlú ni ṣùgbọ́n kì í ṣe bíi ti ilẹ̀ Nàìjíríà ará ìlú ló ń sin olóṣèlú ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. orin ẹyọ kan tí mo wá kí gbogbo wa ká máa kọ ní ọdún ya 2025 òun ni Yorùbá Nation. ẹ̀tọ́ wa ni láti béèrè fún ẹ̀tọ́ tèmi ni bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ tìrẹ ni láti pé kó béèrè fún ni pé àti tó pín wọn àgbà ládùúrà lálẹ́ gbogbo ẹni tó bá jókòó síbi kọ̀rọ̀ tó jókòó sínú òkùnkùn tó ń ta fà sínú ìmọ́lẹ̀ tó ní Yorùbá Nation tó ní àní gba òmìnira mo gbà ládùúrà lé àṣálẹ́ yìí ẹ̀mí ẹ̀ láfi jí lágbára àṣẹ Èdùà àwọn alálẹ̀ á fi ẹ̀mí ẹ̀ wọ́n á fi jí gbogbo ẹ̀dá láyè ìbáà jẹ́ Yorùbá ni o ìbáà jẹ́ ọmọ Haúsá ni o ìbáà jẹ́ ọmọ Fúlàní ni o ìbáà jẹ́ ọmọ Yíbò ni o ìbáà jẹ́ ọmọ Ìjọ ni o ẹ̀yà kẹ́yà tí bá òwò jẹ́ wọ́n bá ti ní wọn ò ní jẹ́ ká gba òmìnira tán ní wọn ò ní jẹ́ kí Nàìjíríà pín ara níní a máa dé bá wọn ni ìnira a máa wọlé tàn wọ́n ni. ìwọ náà tó jókòó tó fi ẹ̀sìn ìṣẹ̀ṣe tó fi ń lu jìbìtì kiri Ọlọ́run ń wò ẹ́ o ìwọ tó fi ẹ̀sìn mùsùlùmí tó fi ń lu jìbìtì kiri Ọlọ́run ń wo gbogbo wa ìwọ tó dẹ̀ jókòó tó fi Christian tó fi ń lu jìbìtì kiri Ọlọ́run ń wo gbogbo wa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí a rí i pé oníjìbìtì ti pọ̀ jù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run wo gbogbo wa o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ o ṣùgbọ́n àwọn ìwà jàǹbá tó ti kún ọwọ́ wa òun làwa ń sọ a sọ̀rọ̀ ẹ̀sìn o a bú ẹnìkankan o ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ẹ̀ ni a bi gbogbo wa léèrè ìyẹn ò ń ṣe èpè dandan ni èmi tí mò ń sọ̀rọ̀ yẹn á bi mí léèrè kò sí bí mo ṣe lè ṣe Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ẹ̀ ni á bi gbogbo wa léèrè. mo wá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí o àkúmúra ọdún àfàrẹ̀ṣọdún o gbogbo ẹ̀ olólùfẹ́ wa gbogbo ẹ̀ tẹ́ ti darapọ̀ mọ́ alálẹ̀ àmọ́ lóore o àmọ́ lóore ẹ ṣé gan ni o ara ire ni gbogbo yín á fi ṣọdún o.
ìwé àmọ́dún àní fi ń ṣe àwátì o. Mo gbàládùra ọdún ya 2025 tá à ń lọ yìí, Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní á gba ìlú wa fún wa o, á gba ìlú wa fún wa. Àní rógun ìdààmú, àní rógun wàhálà o. Ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé tàn wá lọ́dún tuntun o. Afárá ire ṣọdún, àtàwa àtaya àtọmọ, ara ire ni gbogbo wa fi máa ṣọdún o. Ẹ ṣé o. À ń múra báyìí láti máa lọ. Àwa ń bẹ gbogbo wa lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti subscribe sí gbogbo channels wa Koiki Media. Ẹ ṣé gan ni o. Kò sí Nàìjíríà mọ́ o. Nàìjíríà ó ti kú tipátipá láti 2014 àti tó pé 2014 láti pé 100 years Yorùbá nation àti tó lọ. Ẹ wo gbogbo tẹ́nilẹ̀ Yorùbá ò ní sí ní gbogbo ẹni tó sọ bẹ́ẹ̀ bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá jẹ́ president ló sọ bẹ́ẹ̀ pélẹ̀ Yorùbá ò ní sí ní bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá jábọ̀ sílẹ̀ lónílẹ̀ Yorùbá ò ní sí ní tó máa ní lọ bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá jáwọn ẹ̀mẹ́ṣà Ọlọ́run bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá dẹ̀ jáwọn gọ́ńdọ̀sì o lónílẹ̀ Yorùbá ò ní sí ní tó máa ní pín bá mi nà wọ́n lẹ́gbàá. Ọlọ́run jọ jẹ́ ká kú kú òkú àrà kó pa àwọn tilétilé. Ọlọ́run bá mi ro wọ́n tọmọtọmọ. Ọlọ́run jọ ó já wọn councillors ó lè kí já wọn lọ́balọ́ba o. Tilẹ̀ Yorùbá pátápátá mi ò yájú sọ́mọ mi ò ní tẹ̀ mọ́ba àmọ́ṣá gbogbo ẹni tó bá gbàgbọ́dé fún wa. O bàbá bá mi ru wọn tilétilé kọ́ mi pa wọ́n tọmọtọmọ. Apariwo a ò wá Fúlàní mọ́, ṣebí wọ́n pa wá kiri, wọ́n dọ́ wa láyà, wọ́n dọ́ wa lọ́mọ. Apariwo a ò wá wọn mọ́ nílẹ̀ Yorùbá torí ẹ̀ náà ṣe ní wá lára. Oúnjẹ ti dọ̀wọ́n gógó, ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀wọ́n gógó epo. A ní kan máa lọ, wọ́n gbàgbọ́dé fún wa, wọ́n dọ́ wà láyà o. Ọlọ́run ọba wò wá náà, wọ́n pa wá lọ́mọ o. Gbogbo èrè oko pátápátá, wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ pátápátá. A dẹ̀ sọ pé a ò wá wọn mọ́ o. Alẹ́sàn ní kan máa lọ. Bàbá bá mi fọ́ wọn lójú. Gbogbo àwọn tó ní wá lára o. Nílẹ̀ Yorùbá, a ní àfẹ́ bí Yorùbá ti tó lọ. Abẹ́ lórílẹ̀-èdè tuntun. Òdùwà Republic ṣòun la fẹ́. Lórí gbogbo ọmọ Yorùbá pariwo. Òdùwà Republic la fẹ́ o. Lórí gbogbo ọmọ Yorùbá pariwo. Zonda Film Films. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o. Ó dàárọ̀.